a tún fi ọ̀kadà supplement tó rábọ̀ olùkọ́ la dá ọ̀kadà lẹ̀ 1989 ọba Adégòkè yẹn ńgbà náà gbà wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò lẹ́nu iṣẹ́ ní wàá wò pé owó tí sísà ń gbà ò tó ní a lọ rẹ́gísítà ọ̀kadà ní corporate affairs commission gbà yẹn wọ́n rẹ́gísítà tí wọ́n gba ìwé so nígbà náà ọ̀dọ̀ wọn láti lọ rẹ́gísítà wọ́n wà fún wa ní àfitẹ́ náírà rẹ́gísítà wọ́n wà fún wa ní olùkọ́ gbádùn dáadáa ńgbà tí Oyinlọ́lá wà lórí àlééfà àlè gbàgbé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun torí bàbá Àkànjì fojú olùkọ́ rí lọ́pọ̀ ìgbà tí Oyinlọ́lá dé ó bu omi ìtura sí wàhálà àti gbogbo òṣìṣẹ́ ìjọba ṣùgbọ́n nígbà tí wọ́n náà bá ní sọlá nígbà tí Arẹ́gbẹ́ṣọlá dé ọkọ̀ fàámàrà tó gbogbo nǹkan tí àwa ti ní ó lè pé àwa ń tà kọ́mọ ó lè sanwó skul kí ká lè jẹun à ń tà so tí ò mi ò bẹ́ lọ́hùn kí irú àsìkò bẹ́ẹ̀ ò wáyé mọ́ nígbà tó wá bá àwọn yẹn tó wá wà lórí àlééfà tá a fi rìtáyà Arẹ́gbẹ́ ló wà lórí àlééfà tí gbígbà yẹn ló ti sọ sálárì di half salary ibi tá a wà yìí lóun la gbà tá a fi ṣe so mo sì wà lórí lóun $1 million tí half salary fi wọlé half salary yẹn wá wọlé wọn ò tún wá san half salary yẹn tó táyìn síbi pé téèyàn bá wà lẹ́nu iṣẹ́ oríṣiríṣi ìrírí lèèyàn máa ń rí pápá gẹ́gẹ́ bí olùkọ́ àgbọ̀ngbà náà pé àwọn ọmọ iléèwé kan máa ń fún yàn lọ́wọ́ máa ń fún olùkọ́ ní orúkọ bíi Mr. Ọgọ́ bíi Mr. Tofetofe àwọn oríṣiríṣi orúkọ lórúkọ ní àwọn ọmọ iléèwé máa ń fún olùkọ́ sẹ́yìn náà rí experience orúkọ náà. bẹ́ẹ̀ ni wọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí àwa náà nígbà náà ti jẹ́ ọmọ iléèwé nígbà tí gbàwà ìwà pè tíṣà àti àlòkọ burúkú torí pé mo rántí ń gbà wà ní modern school ní DC ọ̀gá wa kan bẹ̀ Mr. Ayọ̀lá la máa ń pè ní òpè ọmọ gbọ̀ngàn ni ó gbóyìnbó gan ó dẹ̀ wá ní ọpọlọ tí èyí méjì bá ń jà tẹ́ bá dọ̀dọ̀ ẹ̀ tẹ́ bá ti pé tẹ́ bá ń sọ kínní yóò máa ju question sí yẹn bí question ni ó ti máa gbé ọ lulẹ̀ àwa sọ di Justice Ayọ̀lá. Justice Ayọ̀lá. ọgbẹ́ta ọba jẹ́ kọ́wọ́ Justice Ayọ̀lá ọ̀tẹ̀ yóò pọ̀ ń fún so àwa yìí sọ tíṣà wa ní ọkọ̀ burúkú nígbà tí a ò ṣùgbọ́n kò sí nígbà dé olùkọ́ ẹ mọ̀ pé tíyẹn bá ṣe ni ó gbà tíyẹn bá ṣe ni ó gbà irú ọmọ tí mo gbà á lẹ̀ nígbà yẹn nígbà tá a pé nǹkan ò dáa ní bóyá 1994 òun láti wá bùn pé à ń sí ọ̀kadà láti owó tá à ń gbà tó sáwọ́ nǹkan kan tá a fi máa ọ̀gùmẹ́ǹtì ọmọ yẹn bí mo ṣe dúró bá dé ẹ̀kẹ́yẹ ẹ̀ lọ́dá mi dúró ó ṣe ní ní àlẹ́ gan máa ṣe ìní eléyìí ó ní ó dáa torí mi ò dá màmá ó dáa kiri ká ó ní kì í ṣe pé kò dáa máa kẹ́ pé mo ní kí ló dé ní ẹwà gbé mi mo ní ń gbé ọ mo fi ń ṣe kábúkábú ni ọba ní ó lọ dáa ó ní kíní lọ ń lọ náírà ń kọ́bọ̀ mo ní ń gbé mi ní yóò san ilẹ̀ sì ti fẹ́ sú mo ní yóò san better life méjì ọba ní èkejì ọba ní kí n jẹ́ pé better life ti pọ̀ ju mo rí 30 náírà làwọn ọ̀sán nǹkan mo ní àwọn ní òkè bá dàgbà tán ẹ̀mú ọmọ ẹ̀ ní mú àwọn àwò pé gbẹ̀yìn wa sọmọ yìí mà mí bí kan bá gbìyàn gbàtà ló ní ẹ̀mà mi mọ́sà mo ní mi ìmọ̀ ọmọ ó ní ẹ̀kọ́ a ní àtìlẹ̀ ó lé òun wà lára àwọn tí wọ́n mú Chinese capsule tí wọ́n ní ẹ̀dájọ́ fún jọ́sìn nígbà ẹ̀hún tó wà lọ́nà àgbọ̀rọ̀ ó nígbà táwọn wà ṣe jọ́sìn ó lóun máa ń pè ọkùnrin tó ṣèfù wa rè bàbá tó ṣèfù wa rè máà tó ṣèfù wa rè o tí ò jẹ́ kí wọ́n lé a ní ilé ìwò so ó ní òun wà ní
Èjìgbò dẹ́pọ̀tì epo bí epo ló wà so bá yẹ pé mo jẹ́ nìkan tó lápẹ́sẹ̀ ni bóyá ìbá ti ṣe dáadáa fún mi ńgbà náà so níjọ́ náà ò fún mi ní 2,000 naira 2,000 naira tó fún mi níjọ́ náà. dáná dàbí èlò nísìnyí. Èló ni dọ́là ń gbà náà bóyá 60 naira. So bí adúrò owó èlò fún mi. 2,000 náà dàbí bóyá 200,000 ní ìsìn. ọ̀lẹ̀ tó fẹ́ tó bẹ́ẹ̀. ó bá ní pé ó ní kí n tí n bá ti wá sí Èjìgbò ó ní kí n béèrè ó fún mi ní káàdì ẹ̀ èmi sí ìlú Èkó nínú gbogbo òlù tó kó mi ìrìnra Èkó nọ́mbà 1 ni mo wá wò pé ẹni màá wá wọ kiri Èjìgbò bóyá mo mú káàdì nǹkan délé ní sì sáyé fóònù mo bá sáyé fóònù á máa pera so bí àṣìlù sí kọ́ńtàkì mo ti rí ní ìsìnkà mi lè mọ̀ wọ́n. ṣé ìrántí orúkọ ẹ̀? mi ìrántí mọ́ ìrántí orúkọ ẹ̀ so bí ara àwọn ìrírí tí ó ń bẹ lẹ́nu iṣẹ́ bíi kí wọ́n fẹ̀tánú gbé ọkọ̀ ní skul kan nítorí mo rántí. àwọn tẹjọ ṣiṣẹ́. ní bẹ́ẹ̀ ni ṣe rí àwọn ọ̀gá tá a nígbà yẹn tí ọ̀gá ọba fẹ́ràn ọmọ abẹ́ ó lè lọ rìpọ́ọ̀tù ẹ̀ ní bọ́ọ̀dù ẹni báyìí báyìí bó ń gbé o àkọ́kọ́ ẹni báyìí báyìí òun ò lè jọ ṣiṣẹ́ o pé mo rántí ńgbà tí wà ní AUD primary school yìí kan náà wà ń bẹ̀ ní between 1997 to 1999 torí ní Agbora ọdún 9 mo lò ń bẹ̀ o. mélòó lágbóra. ọdún 9 mo lò ń bẹ̀ ṣẹlẹ̀ pé bẹ́ẹ̀ mo ti lọ sí grade 2 ọdún 9 mo lò ń bẹ̀. nígbà yẹn nígbà tí wọ́n á gbé mi kúrò ń bẹ̀ wọ́n gbé mi St. David yẹn mo bá pẹ́ gan-an ẹ̀pẹ́ dc bẹ́ẹ̀ fún mi mo lò bí 7 years wọ́n á gbé mi wá sí UD tó gbà máa lò 2 years ní UD pé ọ̀gá tí ń gbé bọ̀ ń bẹ́ ń gbà náà bá ní òun lè bá mi ṣiṣẹ́ fásálì kí wọ́n gbé mi wọ́n á gbé mi láti wọ́n á gbé mi wọ́n á gbé mi sí ẹ̀yìn St. Michael àṣejìrẹ́ bá ní ìrùn ní lọ náà bá lágídí pé àmì náà ti dàgbà olùkọ́ náà lọ ìgbà náà mo sá takú ń bá lọ bá wọn bọ̀ kí ni yastik tẹ̀lù tẹ̀ fi gbé mi mo ti mi tí ìlòjọ́ ọdún méjì lọ́n bí nǹkan kan wọ́n ní ẹsẹ̀ àwọn board member ni àwọn board member wọn ò tún ṣe gbà mo sá yarí wọn sì fẹ́ kí àṣẹ ti olùkọ́ kó ṣẹ nígbà náà wọn láti wá gbé mi lọ sí Agbowó Áfíríkà wọ́n á sọ ń gbà fún mi lẹ́tà gbọ́ mo ní èmi ò dùn bí yìí ò ní odò lápò mu ìlú wa ni mo ti dúró bẹ́ẹ̀ ní ti rìtáyà nígbà ní ọ̀dà kò ń sá máa lọ ọbẹ̀ mo bá lọ ibẹ̀ tí wọ́n á ń dùn mọ́ mi nígbà mo lo oṣù 6 bí wọ́n ṣe tún fún mi lẹ́tà ní pé mo bọ̀ St. David mo wá wà ní St. David yẹn tí di láti 1999 yẹn mo wá wà ní St. David di 1997 bẹ́ẹ̀ ni 1997 láti 1999 àbí di 2007 láti 1997 to 2007 sẹ́yìn pé ó ti pẹ́ jù bẹ́ẹ̀ kọ́ yẹ kí sísà máa lò ju bí 5 years in school kan lọ so wọ́n sá gbé mi lọ sí nígbà di 2007 gbé mi lọ UD yẹn mo ti wá lọ́dún 5 ọdún 2011 mo ti gbé mi wá sí St. David padà nìyẹn so bí a ṣe rìnrìn àjò wa tá a fi ṣe torí lára kò ṣeé mọ̀ ṣe nínú ayé òun ni kéèyàn níyàwó kéèyàn lọ́kọ á mẹ́nubà bó o ní ìrìn àjò ẹsẹ̀ rẹ̀ pàdé ẹni tó lọ ń pè ní olólùfẹ́ yín ìyàwó yín lẹ́nu iṣẹ́ àbí ẹ ti níyàwó kẹ́ tó gbaṣẹ́ àbí báwo ni ẹ sì rí. mo ìyáálé mi afẹ́ra ní 1983 ṣùgbọ́n Ọlọ́run pé ká gbé pọ̀
ọ̀ tó bímọ méjì lọ́n fi ọmọ méjì jí kì wá so kí n tó fẹ́ ìyàwó mi ó tún fẹ́ mi ìlú so tí gbogbo wọn sì bímọ so bí ìrìn àjò oníyàwó ṣe rí nìyẹn tá a jọ pàdé lẹ́nu iṣẹ́ ẹ̀jẹ̀ tíjà. bẹ́ẹ̀ ni tá a fẹ́ra wa so òun ni ó jẹ́ ìyàwó kékeré báyìí. Ọlọ́run ó ìjọba ara yín kalẹ̀. Ẹ wá jẹ́ ká wò bàbá ṣé ẹ lè níran yàtọ̀ fún eléyìí tí ẹ sọ yẹn ṣé ẹ lè níran àwọn ọmọ míì tí ẹ ti kọ́ rí táwọn náà ti wà nípò kan tàbí tẹ́ ẹ lè rántí tẹ́ ẹ ti kọjá pé tẹ́ ẹ lè gbàgbé. ṣe mọ̀ pé ọmọdé ni máa ń màgbà àgbà o ẹ̀wọ̀n tí ó jẹ́ pé a sì máa ń tá a ti kọ́ tí a sì máa ń sì mú ríra mo rántí ọmọ mi kan Bọ́lájí ọmọ bàbá ọmọ ọlọ́pàá tó báyìí ní ó lè wó so ọmọ yẹn ọmọ dáadáa ni so ó máa ń even gan gbogbo àrìtáyà yẹn ó máa ń sẹ́ndì owó sí mi dáàdì má bínú o bá ti mọ ẹ bá mi gbà bẹ́ẹ̀ jọ 10,000 jọ 5 so àti pé èèyàn ò ọmọdé ní máa rẹ̀ bá pé àwa èèyàn wọ́n yẹ jẹ́ ọmọ àdá àjọjọ́ máa tó súnmọ́ mi so. ṣe ẹ jẹ́ ká wo àsìkò gbàtẹ́ wá fẹ̀yìntì 2017 àná 2017 bó ni ó ṣe wá rí látìgbà náà títí dásìkò torí tá a máa ń gbọ́ ni wípé ojú àwọn olùkọ́ máa ń rí tí wọ́n bá ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ mọ́ pé ìjọba yìí sáà bá yà sí wọn owó tó tún jẹ́ àjẹmọ́nú tó yẹ kán tún máa fi somi ara tán bá fi ṣẹlẹ̀ pé wọn ètò sábà rí gbà bóun tọ̀dọ̀ yìí ṣe jẹ́ lẹ́gbàá tẹ́ fi ṣẹlẹ̀. ó lágbára o kí n tó kúrò lẹ́nu iṣẹ́ mo ra mọ́tò mẹ́ta. tó personal car bí bẹ́ẹ̀ personal car mo ra mẹ́ta mẹ́rin mo ra Toyota Corolla tí mo fi ń ṣiṣẹ́ àfi tó lẹ́yìn ẹ̀ tí mo ta Toyota Corolla yẹn mo ra Japa máa ń gbà ọmọ mi lọ sí school lẹ́yìn ẹ̀ mo ra Nissan Sunny yẹn náà fi ń gbà ọmọ mi mo ń lò káà ní lẹ́yìn Nissan Sunny mo ra Nissan Premier so bóyá 2000 ẹnìkan model yá 2000 model sa so nígbà yẹn ó yẹ pé olùkọ́ gbádùn dáadáa nígbà tí Oyinlọ́lá wà lórí àlééfà a lè gbàgbé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun torí bàbá Àkànjẹ fojú olùkọ́ rí lọ́pọ̀ ìgbà tí Oyinlọ́lá dé ó bu omi ìtura sí wàhálà àti gbogbo òṣìṣẹ́ ìjọba ṣùgbọ́n nígbà tí wọ́n náà bá ní sọlá nígbà tí Arẹ́gbẹ́ṣọlá dé ọkọ̀ fàámàrà kó ju ọ̀rọ̀ ń ju ọ̀gẹ̀dẹ̀ sọ́bọ̀ wa. so ẹ wà lẹ́nu iṣẹ́ nígbà Arẹ́gbẹ́ṣọlá. bẹ́ẹ̀ ni wà lẹ́nu iṣẹ́ so ń gbọ́ dé stage kan bó ṣe wá di pọ́ wọlé ẹlẹ́ẹ̀kejì ó pàdé Ọ̀rẹ́dà pé bó ṣe wọ́n ṣe ń díje ẹ̀ pé ó wọlé ẹlẹ́ẹ̀kejì báyìí sálárì wá sí ìsinmi àgbà sálárì mi so gbogbo nǹkan tí àwa ti ní ó lè pé àwa ń tà kọ́mọ ó lè sanwó skul kí ká lè jẹun à ń tà so tí mi ò bẹ́ lọ́hùn kí irú àsìkò bẹ́ẹ̀ ò wáyé mọ́ nígbà tó wá bá àwọn yẹn tó wá wà lórí àlééfà tá a fi rìtáyà Arẹ́gbẹ́ ló wà lórí àlééfà tí gbígbà yẹn ló ti sọ sálárì di half salary ibi tá a wà yìí lóun la gbà tá a fi ṣe so mo sì wà lórí lóun $1 million tí half salary fi wọlé half salary yẹn wá wọlé wọn ò tún wá san half salary yẹn tó time síbi pé compound interest ń gorí owó mo wá san gbèsè san láti 2013 mo sì san gbèsè $1 million dé tí mo kú lẹ́nu iṣẹ́ ni torí nígbà tí
tí owó yẹn tán ní 2016 ní ayọ̀ tán tí mo wá ń rí half salary yẹn gbà lórí bí ọdún méjì mi ò rí nǹkan kan gbà ẹnu bí ọdún kan mo lè jẹun gbèsè ní ìgbà tí gbèsè náà fi ń rán bank nígbà pé bẹ́ẹ̀ ni owó òdì sí gbèsè náà fi ń rán títí tá a fi kúrò tí mo kó wá kú bí ọdún kan tí màá rí táyà so owó yẹn tán wọ́n bẹ̀rẹ̀ sí gba salary yẹn pé ojú àpò ojú ara ẹ wo ọmọ school àlọ́ máa ń léèwé ọmọ tá a bí kàn wà ní grammar náà mi ti ẹ̀dùn pé ìwọ gan ti witness ìwọ ló máa ṣe MC wọn ní léèwé wọn ní níbẹ̀ yẹn ní TIB so gbogbo àtijẹ àti mọ wọn àwa alápèyàn wálé ayé lẹ́yìn kéèyàn kẹta fún un so gbogbo nǹkan yẹn difficult ó le tá a wá fi rìtáyà owó tí wọn ò fún àrùn ṣe ọba nǹkan jẹ́ ọba oríṣiríṣi nǹkan jẹ́ gbà tó wá kúrò lẹ́nu iṣẹ́ tí ń bẹ nínú skíìmù táwa gbà kúrò lẹ́nu iṣẹ́ ni pé tó bá ti di lẹ́yìn oṣù kẹta ọpẹ́ tó oṣù mẹ́fà láti wọ́n ti fún alówó wa láti máa àwa ń wọn kan lẹ́yìn iwájú káàní ẹ ti rìtáyà bí ọdún 3-4 wọn ò tí ì gbowó àwa bẹ̀rẹ̀ sí í báyìí àwa kíw wọ́n máa ń sanwó yẹn ní díẹ̀díẹ̀ Arẹ́gbẹ́ṣọlá sàsàn ó sanwó fún 2014 ó san fún 2013-2014 so 2015 ó san díẹ̀ ń bẹ̀ lọ́ba ìbá tiẹ̀ lọ ní 2018 ń gbò di tí Oyètọ́lá gbà àwọn tiẹ̀ wá àwọn jẹ́ tiẹ̀ dájú ní tiẹ̀ o wọ́n yọ̀ dájú o torí pé owó tí wọ́n san wọn ò san 2015 tán ìjọba àwọn ìtàn ọdún 4 tó lò wọn ò san àwọn tí wọ́n rìtáyà 2015 tàwọn sí àìsàyà 2017 so 2015 tó kù ẹ̀rọ ó san 2015 tó kù ó san tán Oyètọ́lá san tán 2016 ní ọ̀sán tán ní ọ̀kan san díẹ̀ bóyá bíi 100 èèyàn primary school ó san 2016 so ìyẹn ni gómìnà tó wà ń bẹ̀ yìí òun ló jogún so ìyẹn ló wá parí 2016 àti 2017 báyìí kó tó di pé 2018 náà bá ti parí tí ìbá ṣe wàhálà local government seizure of local government allocation torí bẹ́ẹ̀ lé àwa tá a jẹ́ primary school teachers ní ti san pension wa àti salary àwọn tí wọ́n wà nínú council tí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé bẹ́ẹ̀ ni ní àti san ó ti wà bẹ́ẹ̀ láti 1991 ló ti wà bẹ́yẹn pẹ̀lú decree kan tí Babangida fọwọ́ sí nígbà náà bí local government form ní primary pé àbí primary school ẹ̀rà ó kí a máa ṣe kí local government tó máa san so bí a ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́dọ̀ máa fi yàjẹ́ ojú rí o. Ìpele méjì ni lẹ́yìn ìfẹ̀yìntì yẹn máa ń pè nǹkan ní gratitude ẹ máa ń pè nǹkan ní pension. Iṣẹ́ rí èwo ni pension èwo ni gratitude. Very good. Pension ó ní owó tí wọ́n fún yẹn lóṣooṣù owó ìdápọ̀ mi. Ṣé ìbá ti kó lẹ́nu iṣẹ́ ọmọ lóṣooṣù. Ṣe rí ní old system wọ́n ń pè méjì ló pín sí báyìí wọ́n ń pè kan ní defined pension scheme. So ètí ó ń bẹ́ńtà ní ìsìn ní contributory pensions ìwọ dá kémi ọ̀dà ní màdàmàdà ìjọba ọ̀dà àwa náà ọ̀dà nínú owó oṣù wa. Bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tá a ti bẹ̀rẹ̀ wọ́n máa ń yọ owó kan àwa ìmọ̀ ìjọba ń yọ owó yẹn òní ẹ̀ máa ń fún wa gẹ́gẹ́ bí gratuity wọ́n rò pọ̀ wọ́n á fún wa gẹ́gẹ́ bí gratuity ńgbà bá rìtáyà so lẹ́yìn wọ́n wà place wa sí ó depend lérí èjì téèyàn bá kú ẹni tó kú ní at the age of 60 wọ́n place ẹ̀ sórí 80% owó tí ó ń gbà tẹ́lẹ̀ wọ́n máa fún ní 80% as pension ṣùgbọ́n ní ti contributory yìí èmi dá ìwọ dá ni ìjọba ó dá àwọ̀ san 7.5% of our kí náà ti ń pè
for pensionable allowances bóyá bíi basic salary, housing allowance and transport allowance mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni ló wà pensionable ibẹ̀ ni wọ́n ti máa ń san pension. So mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà wọ́n wá rò pọ̀ wọ́n wá fáìndì 50% yẹ ni wọ́n máa ń fún wa ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ 80% yẹ ní ti kíní ní ti old scheme. So bí a ṣe ń bó bá ní jíjẹ mímu léèsìn torí pé bí bá ti fi sẹ́lẹ̀ ó máa ń rí bákan. ṣe rí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ rí n tó dà wá láàmú gan ó ní àìtètè gba owó orí ó lé lọ́dún 7 tí mo ti kúrò lẹ́nu iṣẹ́ káà tó rí gbà nítorí owó gbà ojú kìíní ti wá ó ti fáìlì owó tí kò sí níbẹ̀ mọ́ orí sẹ́yìn bá gba owó àpé mílíọ̀nù là ń gbọ́ so kí n tẹ́ fẹ́ fi mílíọ̀nù rà nígbà tí mo kúrò lẹ́nu iṣẹ́ ọdún kejì tí mo kúrò mo ní mọ́tò mi mission science mò ń sọ yẹn mo tà ń gbà tọmọ mi fẹ́ wọ skul ọmọ tá à ń ṣe kíní ẹ̀jọ́ yẹn ọmọbìnrin yẹn mo tà mọ́ láti ta mọ́tò mi kó lè bá rí skul wọ̀ so nígbà tí n tí gba owó mo wá ń wò pé mo ti ní lọ́kàn pé tí n bá ti gbowó mi o that was 2018 mo fẹ́ ra Corolla mo wá ń bẹ́ nìkan lọ láti lọ yanjú owó ẹ̀ lóṣogbo Corolla yẹn mo wá ná ní 1.7 million nígbà yẹn that was 2018 Corolla yẹn 1.7 kọ́lá gan ẹlòmíì tún gba 1.6 gan ìyá sọ pé 1.6 yẹ o kìíní kan ó lè ṣe kìíní kankan o ní ìsìn yẹn wòye tí wọ́n ń ta Corolla ẹni tí ó ra arú ẹ̀ ní ìsìn yóò ní 11 million lọ bí wọ́n bá tiẹ̀ wà fún yẹn ní kò sẹ́ni tó lè gba 11 million kò sí lórí gbogbo owó rẹ bá jẹ́ 10 million bíi 1/3 wọn ò fọ́n bẹ̀ wọ́n pa ọmọ àfọ́n yòókù lórí oṣooṣù so ṣé 1/3 tí wọ́n bá wá fún yàn ṣé ní ọmọ wa fi lẹ́kùn wá ra mọ́tò kò tí ẹ̀ ra mọ́tò àyẹ̀wò àbá dá 10 million àbí 11 million tá a bá dá sí mílíọ̀nù 3 ṣé 3 million ní ìmọ̀ lọ ná mọ́tò 11 million gbólóhùn ọ̀rọ̀ àlòkù gan kò tí ẹ̀ lè rà lòkù Corolla àlòkù kìíní so ṣùgbọ́n nígbà náà ó sì ra ìtàn ìsọ̀rọ̀ ìpínlẹ̀ kápẹ́ tètè rí àwọn ọba rí fi ṣe nǹkan gidi tí ó tún máa mú wá fún yín bẹ́ẹ̀ sọ 5%. bẹ́ẹ̀ni nígbà tí ó ti rẹ̀ jẹ́ bọ́ọ̀lù ọ̀sìn kádàrà pé ó jẹ́ Ọlọ́run ní jẹ́ kẹsàn-án sí dáná àwọn ọmọ yín Ọlọ́run ti kán láàrin ìkan ló ẹ̀rẹ̀ ní ìlú náà yóò di àgbà ìdùnnú àtayọ̀ kò ní tán yóò tó kù tẹ́lẹ̀ lónà ayé ẹ̀ní fàìsàn ló ẹ̀ní fàárẹ̀ ló lágbára Ọlọ́run láti dùn náà ẹ wá jẹ́ kí n bi yín léèrè pẹ̀lú ìrírí tẹ́ ẹ ti rí lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba kápẹ́tẹ̀ fásitì tíṣà tẹ́ ẹ rí lẹ́nu iṣẹ́ àti tẹ́ ẹ rí gbà tẹ́ ẹ fẹ̀yìntì ṣé ẹ sì lè gbọmọ yín mọ̀ràn fún iṣẹ́ ìjọba báyìí àbí kí lẹ lè sọ nípa iṣẹ́ ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣé ẹ rí iṣẹ́ ìjọba ti dáa báyìí. ó tún dáa báyìí. ó dáa báyìí o torí nígbà tí àwa bẹ̀rẹ̀ ẹ̀rù sọ́sọ́ láti jẹ́ lákọ̀ọ́kọ́ nígbà tí mò ń ṣe auxiliary teacher owó tí mò ń gbà gẹ́gẹ́ bí level 3 officer ń gbà náà 126 naira ni. so nígbà tí mo pa ìsọdà tí wọ́n fi mí sí level 4 mo gbà 145 naira. so tá a bá wá wo tí wọ́n bá wá gba olùkọ́ lẹ́nìí tàbí ká pé iṣẹ́ ìjọba tí wọ́n bá gba ẹni tí ó ṣiṣẹ́ ìjọba nígbà yìí nísìn bóyá level 1 75,500 tí wọ́n sì ṣe tébù ẹ̀ dáadáa torí tébù ìjọ tí wọ́n ti ń ṣe tébù irú tébù tí wọ́n ṣe lẹ́yìn yìí tí Adeleke ṣe ọ̀rọ̀ òṣèlú kò sí ẹni tó ti ṣe tébù tí táwa lò kúrò 419 tébù ni Arẹ́gbẹ́ṣọlá ní 18,000 ló ń fẹ́ san ọ wá pé òun ti sọ tuntun di 19,000 wọ́n wá mú 19,000 yẹn torí mi mọ bí wọ́n ṣe ń wọ̀ kẹ́ a wá rí i pé 19,000 yẹn level 1 ta ló wá wà ní level 1 ní kẹ́ ẹ wo jìbìtì
level 1 level 2 wọ́n san 18,000 fún wa títí dé level 3 so level 4 5 wọ́n san 17,000 ní ọ̀sán yẹn náà torí ìyẹn ọ̀pọ̀ ń bẹ̀. ṣé wá rí láti level 7 wọ́n fáwọn náà lówó díẹ̀ láìpẹ́ bíi ìní ni wọ́n fáwọn 16,000. àwa tá a wá wà ní òkè wọ́n wá fún wa ní 15,000 13,500 ní a ṣe kíní wa. láti mọ owó ọ̀kẹ́ ẹ̀ fún mi ní àwọn 13,500 ní à ń fún wa. wọ́n ní sáàbù mọ́ láti gbé pépà nígbà gbé gègé bẹ̀rẹ̀ láti level 7 step 1 ilé percentage tí a fi wọ́ọ̀kì eléèrè àwa wọ́ọ̀kì wọ́n bá náà wá rí wípé n tá a rí ní ìgbòní 419 ìjọba tí a ní ní ìsinyìí wọn ò ṣe dáadáa. èmi kúrò lẹ́nu 107,000 level 14-11 tí ò sí bí ìmọ̀rin tí mò ń lọ mọ́ ẹ̀ka ṣe LCE graduate 14-11 107 yẹn ni ẹ tún wá sọ di áàfù ìyẹn take home ní o take home net pay so iye ẹsẹ ìjọba ní ìsìn ó rọrùn ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ máa gbà wọ́n tí wọ́n wà ní ibẹ̀ kàn máa fi súná kàn máa wọ̀bẹ̀ torí bó ṣe dáa tó yìí náà ní sásìkò dáa yìí tí èèyàn bá plan kò ní í ṣe nǹkan tí ó ṣe. irú èmi ní ìsìn ibi tá a wà yìí ọlá ọlọ́run àtọlá ìyàwó mi mistress yìí kì í ṣe pé bóyá ó fún mi lówó ṣùgbọ́n nígbà tí etí ń bẹ lọ́kàn mi ni pé ìyá mi fẹ́ ó kọ́ ojúlé 6 bàbá mi kójúlé 18 ṣé máa sáré kínní ẹjẹ máa yanjú ọmọ mi bí wọ́n fẹ́ sáré ilé òun ló wá ní pé gbogbo ẹgbẹ́ ẹ̀ ní à ń kọ́lé tí à ń ralẹ̀ tí à ń kọ́lé ṣé ilé bàbá rẹ lọ́ọ́ gbẹ́kẹ̀lé sẹ́yìn ṣéwọ̀ nìkan bàbá bí ṣéwọ̀ nìkan ìyá bí náà sì wá ronú pé gbọ́ngbà lóun ó sì ṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí fún lóun bí léyìí 300,000 la ìbẹ̀rẹ̀ lóun 300,000 lóun sì pé ká lọ́dún tó tẹ̀lé àtúntò gba 250 ọdún tó tẹ̀lé mo tún gba 500,000 bọ́lọ̀ ń ṣe nàró ilé ìnìyẹn títí tàìbá lóun náà ni from day 1 títí di pé à ń kàpá gbagba àti páàrẹ̀ à ń ṣe lónìí òṣòwò kan tó wá lọ́fẹ̀ẹ́ látọ̀dọ̀ ìjọba náà pé ọmọ lọ iléèwé á tún san owó kínní á tún jẹun náà pé ẹ̀ràn ìkóbìnrin ó ṣe kó náà play role tiẹ̀ ń bẹ̀. kí wàá ní ìmọ̀ràn yín fún àtọ́wà lẹ́nu iṣẹ́ báyìí. ìmọ̀ràn bí fún wọn. ìmọ̀ràn yín fún wọn tá sì wà lẹ́nu iṣẹ́. kí n sì wà lẹ́nu iṣẹ́ ń sìn mo fẹ́ gbà níyànjú pé kí wọ́n má fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹ mí. kí ó torí mistake táwa ṣe bóun náà mi lè pe mistake torí pé bí owó ikú ṣe mọ fi ń bọ́jú because a tún ń fi ọ̀kadà supplement tó rábọ̀ olùkọ́ la dá ọ̀kadà lẹ̀ 1989 ọba adégòkè yẹn ńgbà náà gbà wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò lẹ́nu iṣẹ́ ní wàá wò pé owó tí sísà ń gbà ò tó ní a lọ rẹ́gísítà ọ̀kadà ní corporate affairs commission gbà yẹn wọ́n rẹ́gísítà tí wọ́n gba ìwé so nígbà náà ọ̀dọ̀ wọn láti lọ rẹ́gísítà wọ́n wà fún wa ní àfitẹ́ náírà rẹ́gísítà wọ́n wà fún wa ní àsíá yẹn láàfin ha ẹnu machine tó fi differentiate kíní tó fi differentiate commercial yàtọ̀ sí àwọn tí a ń lò ní kíní tí a ń lò private so kò wá sí bó ṣe wá lágídí tó kọ́lọ́wọ́ foríjì mi sa Ọlárìndé ní alágídí iṣẹ́ Ọlárìndé lágídí iṣẹ́ so wọn a máa pa 20 naira ńgbà náà kílẹ̀ ò tó sùn àpé bó lẹ ṣe ń ṣe tẹ́ fi ń pa kẹ́ni torí 50 kọ́bọ̀ ní èrò 1989 yẹn tẹ́ bá wá gbèrò 50 kọ́bọ̀ á wà gbé láti express á gbé dábìrì gbọ̀n 50 kọ́bọ̀ ẹyọkan
bó lè yẹn ti wá fẹ́ rí fítífítí kọ́bọ̀ tí èèwà pa ṣùgbọ́n gbọ́ wá yá kíní ẹ̀ wá ń yé wá sí bá a ṣe fọ́ọ̀nù oko nù. So èmi àgbẹ̀ ọ̀nà oko tèmi mójútó ọ̀nà kó àgbóra hàn ẹ̀ tó ń ṣiṣẹ́ ń bẹ̀ dáadáa àwa ń gbé èrò £1 àwa gbé méjì so ṣe àpè £2 nù so ń gbọ̀ yá ló di £2 ẹnìkan ìfọ̀ ń gbọ̀ yá ló di àtùgbẹ̀bẹ̀ báyà ló di £3 so títí tí sèmi fi ń gbọ̀ di £5 èmi ò sí àwa ti bọ́ sí ìgboro tó fi pé ìgboro yẹn tó ń fẹ́ pé ju oko lọ so kí wọ́n fi súná kí wọ́n máa wọ̀bẹ̀ kí wọ́n máa bí nǹkan ṣe rí nìsín kí wọ́n máa fi nǹkan pamọ́ bí ẹni tó bá gba lóhùn torí gbà tí wa kò sábà sí lóhùn wà sí kí wọ́n gba lóhùn kí wọ́n fi ṣe nǹkan tí wọ́n ó dé bá so ọ̀rọ̀ mi ò yé yín kí wọ́n bóyá ẹni tó bá gba lóhùn bóyá orókò kan tí wọ́n fẹ́ tà kó rà bóyá ó rí nǹkan kan tó lè máa mú owó wọlé kó fi lóyìn yẹn rà sódà tó bá tiẹ̀ wá jẹ́ pé bí àwa náà ṣe rìtáyà àwọn náà wá rìtáyà bẹ́ẹ̀ tí ò sí nǹkan kan tí ìyẹn yóò máa wọ́n fi máa léèfù so ìmọ̀ràn mi sí wọn. ara àwọn tí ẹ ti kọ́ rí wọ́n ti tara yín kọjá tí ẹ ti wà ní ibi tó dáa tí wọ́n máa gbọ́ yín tí wọ́n máa wò yín báyìí ṣé ẹ bá ní yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí wọ́n fẹ́ torí wọ́n fẹ́ pé ọ̀gá ìrè talágbájá ọláríwájú so wọ́n mọ̀ rántí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí mo sì ẹlòmíín sì lè báyìí nígbà kan máa sọ yín pé èrè tíṣà ọ̀run ló wà náàyè sí báyìí ara tá a fi gbẹ́tò ìkàlẹ̀ nìyẹn àfẹ́kọ́ jẹ́ pé ọ̀run mọ́ àtàyè báyìí lọ́tí ká máa celebrate àwọn tíṣà torí pé nínú profession tí ó yẹ kéèyàn mọ̀ mú ní pàtàkì tó yẹ kéèyàn máa tọ́jú kéèyàn pọ̀ máa bọ̀wọ̀ fún òun ni iṣẹ́ olùkọ́ wà teaching profession iṣẹ́ tó ní láàdá tó ní láárí inú ayé àti lọ́run ni so àwọn àkọ́jẹ́ pé àwọn tán wá yanṣẹ́ yẹn láàyò ojú wọn àmọ́ rí pọnpọn náà yan nígbà tá a bá fẹ̀yìntì tán ara tá a gbẹ́tò ìkàlẹ̀ nìyẹn bàbá ẹ bá ní fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sí lára àwọn tí ẹ ti kọ́ rí tí wọ́n fẹ́ kí yín tí wọ́n fẹ́ mọ̀ yín jù báyìí lọ. mo dúpẹ́ rí ọwọ́ yín ẹ̀yin náà ó ṣe é débi èrè torí kéèyàn ó ṣiṣẹ́ kó fẹ̀yìntì kó ìtún máa bẹ nílé ayé ní ẹni tó ṣiṣẹ́ tó jèrè iṣẹ́ torí ara ẹni tí ó kú lẹ́nu iṣẹ́ after 35 years tó sì tún ló ń tó ju 35 years lọ ẹrù Chief Ọ̀jẹ̀wándé ń bẹ láyé ní ìsìn níkiri fún ìmọ̀dún náà máa condition tí wọ́n sì ń bẹ láyé olódò méjì bàbá olódò méjì ṣẹ̀ṣẹ̀ kú ní bóyá joseph ṣe àwọn bàbá yẹn àwọn kọ́ mi ní primary school headmaster wa ń gbà mo wà ní kìnìún bóyá mo wà ní primary 5 nígbà yẹn and headmaster àgbà ti dé kú ọ̀gá so bàbá Ọ̀jẹ̀wándé òun ni ọkọ mi ọ̀gá wa ní madam school wọ́n ti rìtáyà láti bóyá 1989 làwọn náà rìtáyà wọ́n sì ń bẹ láyé dì sí wọ́n sì wà láyé dì sí so ìkọlọ́hún ó fún alẹ́ mi gígùn àtàlàfíà nọ́mbà mi hotline mi ni 080 35 62 50 50 17 so èkejì ṣé mo lè sọ 070 41 11 20 52 070 41 11 20 52. tó àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀lé ń lọ́wọ́ káàkiri àgbáláyé lórí ìkànnì yìí lórí ètò àgbàni òun náà ni àwà tá a fi ń fomi jomi tó rọrọ̀ pẹ̀lú bàbá wa àgbà olùkọ́ tí wọ́n ti ṣiṣẹ́ fẹ̀yìntì nídìí iṣẹ́ olùkọ́ bàbá wa Ọláníwájú akínyìn o ẹ̀kọ́ àgbà ọbẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ jẹ́ ká ẹ̀fà ìsàn ló gbà ẹ ṣé o ìrara yín kò ní di pé àmín agbára Ọlọ́run lẹ́yìn náà bá ní nǹkan tẹ́ fẹ́ bí bàbá tàbí fẹ́ kí wọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn náà ti fi síta yẹn pé wọ́n fẹ́ kí wọn kẹfẹ́ mí ìmoore hàn torí pé ẹni tó kọ́ ni tó fúnni nímọ̀ ó yẹ kí amọ̀mọ́ rírì rẹ̀ títí ayé ni. orúkọ tèmi ò yí padà Tajudeen olówó pé orúkọ tèmi ìdájọ́ ẹ̀kọ́ sí bọ́dẹ lẹ́rù ní gbogbo gbà ẹ̀sọ́ kò yí ni mí ìkòyí ẹ̀sọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. ìgbà mẹ́ta tán mú
àgbà míì wá sójú ìwòran yín. Bóyá yìí náà ká wò wípé ẹ ní àgbà kan lé o tẹ́ ẹ fẹ́ kàn sọ rere wọn o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi 07063291779 lẹ́ẹ̀kan sí 07063291779 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi. Bóyá yìí ní bàbá kan tàbí ìyá kan tẹ́ ẹ fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn, tẹ́ ẹ fẹ́ kàn sọ rere wa fún wa, bó sì jẹ́ yìí náà ni ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì.